gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè pé ilé ìfowópamọ́ UBA àtàwọn alága kánsù tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC lẹ́jọ́. Wàhálà dé. Kí ló ṣẹlẹ̀? Adémọ́lá Adélékè pé ilé ìfowópamọ́ UBA àtàlága kánsù lẹ́jọ́. Ẹ máa tẹ̀lé ìkànnì yìí, ìkànnì tí àwọn òkín ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ, torí pẹ̀lú ìmísí Odùduwà ó ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde ẹnu wa níkànnì yìí. Ilé ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sílùú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ tí gómìnà Adémọ́lá Adélékè pè tako ilé ìfowópamọ́ UBA àti àwọn alága ìjọba ìbílẹ̀ tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC. Ọjọ́ 17 oṣù kẹrin ọdún 2024 ní ìgbẹ́jọ́ náà wáyé ní ilé ẹjọ́ gíga tó wà nílùú Òṣogbo lágbègbè Òkèfíà. Ìgbẹ́jọ́ náà ló bẹ̀rẹ̀ ní dédé aago 11 kọjá ìṣẹ́jú 14. Ohun tí ìgbẹ́jọ́ náà dá lé lórí ni bí ilé ìfowópamọ́ UBA ṣe gba àwọn alága ìjọba ìbílẹ̀ ti ẹgbẹ́ òṣèlú APC láàyè láti tẹ òfin lójúmọ́lẹ̀ nípa fífi ààyè gbà wọ́n láti jẹ́ oníbàárà wọn lọ́nà tí kò tọ́ ò. Nígbà tí agbẹjọ́rò fún ìjọba Abíọ́dún Bádọ́rà ka àwọn oríṣiríṣi ìwà tí kò bá òfin mu tí àwọn alága ìjọba ìbílẹ̀ náà hù, ó ní wọ́n jẹ̀bi o lọ́nà tó pọ̀ lábẹ́ òfin. Agbẹjọ́rò Abíọ́dún sọ pé ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wá ní ọjọ́ 10 oṣù kejì ọdún 2025 ní kò sọ pé kí àwọn alága ìjọba ìbílẹ̀ tí ẹgbẹ́ òṣèlú APC padà sí ọ́fíìsì wọn o. Kò ní kí wọ́n padà sọ́fíìsì kó wá wọn pínrín bó ṣe lè wọ́ mọ̀. Ó fi kún pé sáà wọn gẹ́gẹ́ bí alága ti kọjá láti inú oṣù kẹwàá ọdún 2025. Ó fi kún pé wọn kò lẹ́tọ̀ọ́ láti lọ sí àkáǹtì kankan tí ń ṣe ti ìjọba ìbílẹ̀ sí ilé ìfowópamọ́ UBA lábẹ́ òfin. Agbẹjọ́rò náà ní ìwà bẹ́ẹ̀ lòdì sí òfin pátápátá. Lẹ́yìn gbogbo ọ̀rọ̀ ẹ̀rí tí agbẹjọ́rò fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun sọ, adájọ́ Samuel Adéyẹba ẹni tí wọ́n gbé ẹjọ́ náà síwájú rẹ̀ ó béèrè àwọn agbẹjọ́rò fún ilé ìfowópamọ́ UBA àti agbẹjọ́rò fáwọn alága ìjọba ìbílẹ̀ tí ẹgbẹ́ òṣèlú APC, ṣùgbọ́n àwọn agbẹjọ́rò wọn kò yọjú sílé ẹjọ́ o. Eléyìí ló mú kí adájọ́ Samuel Adéyẹba béèrè lọ́wọ́ agbẹjọ́rò fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun pé ǹjẹ́ òfin fi ààyè gbà láti tẹ̀síwájú láì sí agbẹjọ́rò àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn. Ìdáhùn rẹ̀ ni pé òfin fi ààyè gbà tí kò bá ti sí ìdí pàtàkì kankan tí wọn kò fi yọjú sí ilé ẹjọ́. Nígbà náà ni adájọ́ Samuel Adéyẹba ní kí agbẹjọ́rò fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Bádọ́rà tẹ̀síwájú nínú ẹ̀rí tó wà ní ọwọ́ rẹ̀. Nínú àwọn ẹ̀sùn tí wọ́n fi kan UBA ni bí wọ́n ṣe fààyè gba àwọn alága ìjọba ìbílẹ̀ tí ilé ẹjọ́ ti ní kún kúrò lọ́fíìsì láti sí àkáǹtì ìjọba ìbílẹ̀ lọ́nà tí kò bá òfin mu. Adájọ́ béèrè lọ́wọ́ agbẹjọ́rò fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun pé ṣé wọ́n ní ẹ̀rí kankan tó lè sọ àbí tó lè mú ìdánilójú wá pé òtítọ́ ni pé àwọn alága ìjọba ìbílẹ̀ náà sí àkáǹtì ìjọba ìbílẹ̀ sí ilé ìfowópamọ́ UBA ẹ̀ka ti ìlú Òṣogbo tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìgbà náà ni agbẹjọ́rò fún ìjọba pé arákùnrin Múdàsírù Oyèyẹmí ẹni tó jẹ́ akọ̀wé fún ìjọba ìbílẹ̀ tó wà ní ọ́fíìsì gómìnà ní àbèrè. Ó tún kó àwọn ẹ̀rí ìwé kan tí àwọn alága ìjọba ìbílẹ̀ náà fi ọwọ́ sí láti fi sí àkáǹtì nílé ìfowópamọ́ UBA fún ẹlẹ́rìí náà. Múdàsírù Oyèyẹmí tó jẹ́ akọ̀wé fún ìjọba ìbílẹ̀ ní ọ́fíìsì gómìnà ṣàlàyé pé gbogbo àwọn ìwé ẹ̀rí náà ló dé ọ̀dọ̀ òun nígbà náà, ṣùgbọ́n tí kò tọ̀nà rárá lábẹ́ ìṣàkóso ìjọba ìbílẹ̀. Lẹ́yìn gbogbo ẹ̀rí tí agbẹjọ́rò ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Bádọ́rà fi hàn níwájú ilé ẹjọ́ ni adájọ́ Samuel Adéyẹba gbà lọ́wọ́ agbẹjọ́rò Abíọ́dún Bádọ́rà. Adájọ́ Samuel Adéyẹba ká ẹ̀sùn tí wọ́n fi kan ilé ìfowópamọ́ UBA síta tí ẹ̀sùn náà sì jẹ́ 29. Ṣùgbọ́n adájọ́ ní àwọn kò ní lè tẹ̀síwájú mọ́ lórí ẹjọ́ ọ̀hún, ṣùgbọ́n àwọn yóò mú ọjọ́ mìíràn fún títẹ̀síwájú rẹ̀. Nígbà náà ni agbẹjọ́rò fún ìjọba àti adájọ́ Samuel Adéyẹba foríkorí tí wọ́n sì mú ọjọ́ 28 oṣù kẹrin ọdún 2026 yìí. Àwọn alága ìjọba ìbílẹ̀ tí ọ̀rọ̀ kàn wọ́n ṣe ìwọ́de tako ìgbẹ́jọ́ náà. Gbogbo ọ̀nà ni àwọn alága ìjọba ìbílẹ̀ tí ẹgbẹ́ òṣèlú APC gbà láti má jẹ́ kí ìjókòó ìgbẹ́jọ́ náà wáyé látara ìwọ́de tí wọ́n ṣe ṣáájú nílùú Òṣogbo. Abíọ́dún Ìdòwú tó jẹ́ alága fún ẹgbẹ́
ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ṣàlàyé ìdí tí ìwọ́de àlàáfíà fi wáyé. Ó ní ó yẹ kí gómìnà Adémọ́lá Adélékè kó ti jáwọ́ lórí ọ̀rọ̀ owó ìjọba ìbílẹ̀ nítorí ìjọba àpapọ̀ ló kéde kí gbogbo ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan máa ṣe àkóso agbègbè wọn láìsí ọwọ́ gómìnà kankan níbẹ̀ mọ́. Abíọ́dún tó tẹ̀síwájú pé gómìnà Adémọ́lá Adélékè kò bọ̀wọ̀ fún òfin ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn rárá. Ó ní kò lẹ́tọ̀ọ́ kí gómìnà Adélékè tún gbé àwọn alága ìjọba ìbílẹ̀ àti ilé ìfowópamọ́ UBA lọ sílé ẹjọ́ rárá o. Ó ṣàlàyé pé ohun tí ó yẹ kí gómìnà Adélékè ṣe ni pé nígbà tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn dájọ́ tán tí ẹjọ́ náà kò bá tẹ́ gómìnà lọ́rùn, ó yẹ kó gbé ẹjọ́ náà lọ sílé ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà ni. Kò yẹ kó gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ o. Ìwà burúkú ni gómìnà Adémọ́lá Adélékè hù. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa bá wa dá sí ìròyìn yìí, ẹ máa bá wa fẹ́ràn rẹ̀, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí o. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.